Ìbàrẹ̀ Ọlọ́run àjẹ̀dá. Ìbàrẹ̀ Ọlá alọ́mọ́ ṣe gbàgbé bí bàbá wa ṣe sọ. Bàbá dáadáa, ohun rẹ̀ la ní sásọ̀ nínú. Ohun rẹ̀ gbogbo lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ní sásọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Láìwọ̀ láti dá. Ó ṣe múlé, ó sì fálìlè. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́, ẹ̀kú àṣẹyìnbí. Ẹ̀yin ọmọ ọba, ẹ̀kú àṣẹyìnbí. Ìran Yorùbá, ẹ̀kú àṣẹyìnbí làbíbí ọ̀la ìwọ̀lá bàbá dáadáa. Ọ̀rọ̀ bí dàbí ìwé ní ìwà pẹ̀lú. Bàbá wa Àkàndá láàrin àkókò tí mo bá bàbá lò. Ìran Yorùbá sọ fún mi. Ìran Yorùbá sọ fún mi. Lójú ayé gbogbo ẹsẹ̀ nílùú bàbá yìí. Ẹ̀yin lọ́balọ́ba nílẹ̀ Yorùbá kò là ń rí. Níbo là ń lọ? O ní àǹfààní láti fún bàbá dáadáa ńlá ayé wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni gbogbo wa sílẹ̀ kí n sì tún máa ń gbọ́ lójoojúmọ́. Nílẹ̀ tó mọ́ lébè. Níbo là ń lọ? Ìran Yorùbá. Báwọn oníròyìn ọba bí wọn aláwọn pé àṣà Yorùbá lárugẹ. Ìjọba ọba kéde wọn ni ẹ má jẹ́ kí àṣà Yorùbá parẹ́. Ìjẹ́ gbogbo wọn tẹ̀lé wọn fẹ́ mú ara wọn wí. Wọ́n tẹ̀lé. Ìjẹ́ wọn tẹ̀lé. Wọ́n tẹ̀lé. Bàbá sọ fún mi lọ́tọ̀ pé ìjẹ́ táwọn máa lọ sí ọba ó wà mọ́. Ẹ̀yà arúgbó lórí pọ́ìntì tọ́ba wà báyìí. Ọba wà báyìí. Tààlé ló wà tó dámọ́. Tààlé ní ọmọ ọdún kẹfọ́ láwùjọ lọ́ba lọ́ba. Òun ní kọ́ wa bá a ṣe sọ́ba. Òun ní kọ́ wa bá a ṣe rí ìtumọ̀ bí ọkọ̀ bá ní gbọ́. Gbogbo ọba tó bá Àkàndá tó gbà ó sì sún mátàyà làní ọba tó bẹ lára wọn. Gbogbo àwọn ọmọ náà fẹ́ àwọn mátàyà yẹn kò sún mátàyà bẹ́ẹ̀ bá pàdé wọn lóde ẹ̀ lọ́kọ́ bá dé wọn. Àkàndá lọ ọlọ́wọ́n lọ ọlọ́wọ́n tẹ̀lé ní ìrìn. Nígbà tí mo dé orí oyè mo borí ìtẹ̀ bàbá mi ní lágbára mo rẹ́tí pé ní òkè òkè ọba mẹ́fà péré lọ́lá dé ọba mẹ́fà péré lọ́lá dé. Mo wá béèrè lọ́wọ́ àwọn tí mo bá níwájú pé kí ló dé ní òkè bẹ́ẹ̀. Wọ́n lágbára àwọn ọ̀fẹ́. Mo wá lọ bá bàbá. Ó já lọ bá bàbá. Òkè lásán ọ̀gọ́ra Ọ̀yọ́. Bóòlù tó jẹ́ ní ẹ̀sìn àwọn bàbá náà wá. Ló fi jẹ́ ní ọba mẹ́fà péré adé lórí bẹ́ẹ̀lú ká kọ́kọ́. Bàbá ní ẹni ládé. Nígbà tí ẹni tẹ̀lé ẹni ládé. Ó ní ẹni ayẹyẹ káàkiri wà lórí. Bàbá òun bí ọmọ kékeré nígbà ọmọ kékeré ní bàbá sì bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lórí lónìí lókè òkè ọba 31 lọ́ba aládé ọba 31 lọ́ba aládé. Nígbà tí bàbá gbọ́ tán ọbẹ̀ dà àní ọ̀dà rẹ̀ bàbá wa Làmídì Adéyẹmí lọ́ba Aláàfin Ọ̀yọ́.
àwọn òwèrè wà ní wọ́n gbọ́dọ̀ sójú Aláàfin dára àti Obas. Ẹ̀yin ọ̀yọ́ ló sì dà ẹ̀dí. Ọmọdé yóò. Wọ́n ti lọ. Ó fẹ́ kí ọ̀yọ́ méjì ló kọ́ jẹ́. Wọ́n ti lọ. Mo wá sọ fún ọ wípé iṣẹ́ ìwẹ̀rẹ̀ wá yàtọ̀ sí iṣẹ́ ọ̀yọ́ méjì. Bàbá Mọ́gàjì. Bàbá Mọ́gàjì. Bàbá Mọ́gàjì ní lẹ́yìn. Àwọn ni ẹlẹ́yìn. Èmi kì í bá yín sọ̀rọ̀ lórí fóònù rẹ̀. Ìwẹ̀rẹ̀ máa ní sojú Aláàfin. Òòṣà ìwẹ̀rẹ̀ máa jẹ́ gbogbo lọ́balọ́ba. Ibi wọn bá jókòó sí ọ̀wọ̀ bá Aláàfin là ń fún wọn. Àwọn wọn gbàgbọ́ bá ń bẹ̀rẹ̀ wọn fún Aláàfin. Ẹ mọ̀ jẹ́ kí ni òru. Pẹ̀lú àṣẹ Ọlọ́run àtìlẹ́yìn àwọn ọmọ ọba àtàwọn òwèrè wà. Gbogbo àwọn ọba yẹn wọ́n ti jáde ní pátápátá báyìí. Lórúkọ bàbá wa Adéyẹmí. Bó ṣe ṣẹlẹ̀ lójó bẹ́ẹ̀ lọ ṣẹlẹ̀ ní Ìbàràpá. Bó ṣe ṣẹlẹ̀ ní Ìbàràpá bẹ́ẹ̀ ní ṣẹlẹ̀ nílẹ̀ Ògbómọ̀ṣọ́. Adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún ìgbé ayé tí bàbá wa gbé. Kí Ọlọ́run máa jẹrọ fún bàbá. Gbogbo ẹni tó rọlé tí ó tó padà wá lóde ẹni Ọ̀yọ́. Ọlọ́run ọba aláàdó ti kọ́ tilé ní onílà ayẹ̀ ẹ̀rí àtò nípa ìjẹ́. Ọlọ́run ò ní jẹ́ kó jẹ́ ogun, kò sì ní jẹ́ wàhálà. Bàbá ló ń pèsè ayé tó dá o. Àwọn òṣèré gbàgbé rẹ̀ láéláé. Báwọn ará ọ̀ṣun ṣe ń fẹ́ràn bàbá, àwọn bíi Kwara náà bẹ́ẹ̀ náà ni. Bẹ́ẹ̀ làwọn Ondo State, àwọn Èkìtì State, Lagos State, Ogun State. Ọkùnrin láti bàbá fún gbogbo wa lórí Ọlọ́run ò ní jẹ́ kó jò láéláé. Àmín. Ẹ̀yin Ẹ̀yọ́ ẹ kú ìdèlé bàbá wa. Ìkọ́yẹ ní àwọn ọmọ ọkọ̀ ìgbà ìrẹ́lẹ́dẹ̀. Ṣùgbọ́n lọ́la ní agbára Ọlọ́run níbi tí wọ́n wí àtúpàdé bẹ́ẹ̀. Nígbà tí ó bá fi ní ẹsẹ̀ Ọlọ́run tó pè wá lókun. Gbogbo àwọn lọ́ba ní Ọ̀ṣun State, ní Ogun State, ní Kwara State, gbogbo aláàbòjú ṣe. Mo kí wa o, àkú àṣẹ ìgbé o, mo kí ẹ̀yin ọmọ bàbá, Ọlọ́run nígbà yín, Ọlọ́run nígbà yín ní kó, Ọlọ́run á dúró kí yín o, ẹ̀kú àṣẹ ìgbé.